Onte, onte, onte. Onte. Don't open the door. Má ṣílẹ̀kùn yẹn o. Onte, onte, onte. Gbogbo wa láti mọ Anike àmì wípé àwọn sinimá tí wọ́n máa ń ṣe àwọn sinimá tó máa ń dẹ́rù bàyàn ni àwọn sinimá tó làmìlaka àwọn sinimá tó le ibẹ̀ láti máa ń rí àìntí wa Anike àmì nítorí pé tí tẹ́ bá wo sinimá Anike àmì dáadáa ẹ rí i pé àwọn sinimá ẹ máa go beyond the spirit àwọn sinimá ńláńlá ni tó jẹ́ pé àwọn spiritual movie tó ní agbára ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tiẹ̀ máa sọ wípé ẹ̀rù sinimá Anike àmì máa bà òun nítorí pé kí ni àwọn sinimá yẹn kọjá àfẹnuròyìn náà ìgbà wo gangan ni part 3 Onte máa jáde ìyẹn Onte chapter 3 tí gbogbo yẹn ṣe kí ni tẹ́ láǹfààní àtìrìwò àti bá Anike àmì sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ that is why tí mo fi wá sórí ìkànnì ìyẹn Àṣeyọrí TV láti ṣe kí ni láti wá gbé yín débẹ̀ àwọn mẹ́sẹ̀gì Anike àmì wọn ò tí ì fún wa ní reply ọjọ́ tó máa jáde ṣùgbọ́n a nírètí pé títí di ọjọ́ Monday ìyẹn Monday tí ó ń bọ̀ yìí a ti máa get full details lórí sinimá Onte chapter 3 so a máa ṣe kí ni a máa wá sórí ìkànnì ìyẹn Àṣeyọrí TV láti wá tètè gbé yín débẹ̀ tó o bá ti subscribe sí channel make sure pé o tẹ subscribe button yẹn kó má bàa miss update yìí ọjọ́ Monday pẹ̀lú bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run a máa wá sórí ìkànnì ìyẹn Àṣeyọrí TV láti wá ṣe kí ni láti wá gbé yín débẹ̀ pàápàá ọjọ́ tí part 3 yìí tó bá jáde sórí YouTube bẹ́ẹ̀ ni fún ìdí èyí ẹ tẹ subscribe button yìí kẹ́ẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́ subscribe sí channel yìí Àṣeyọrí TV kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ sí comment section wípé Anike àmì please drop Onte part 3 because I can't wait ẹ máa fi comment yín ẹ máa fi da comment láàmú bẹ́ẹ̀ ni ẹ máa tẹ comment yín ní pàṣẹ a máa padà wá ní ọjọ́ Monday láti wá sọ full details láti wá sọ date gangan tí Onte part 3 máa jáde bó o bá subscribe wàá miss update subscribe kó lè rí update gbà ire o.